wa léètí ó jáde fún tòní òun ni mò ń mú wá sétí ìgbọ̀yín láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti fi òǹtẹ̀ lù báyìí pé kí Ọbaṣá tẹ̀síwájú àti jẹ́ abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Ọbásanjọ́ léyìí tó jẹ́ ààrẹ àná ti fi léde wípé iṣẹ́ ọ̀nà léyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó ń ṣe ìyún ní pópónà ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Calabar òun ló dàbí ìgbà tí èèyàn bá kàn ń dáwó sínú òkun. Àwọn olùwọ́de yabo pópónà márosẹ̀ tó lọ láti ìlà oòrùn lọ sí ìwọ̀ oòrùn ilẹ̀ yìí látàrí bí àwọn darandaran bí wọ́n ti gé ọwọ́ ọmọkùnrin kan ní ìpínlẹ̀ Delta. Lágbo ti àwọn amúlùúdùn, gbajúmọ̀ Marigold ti bẹ ìjọba Lande báyìí fún àforíjì àwọn ìgbésẹ̀ tó gbé léè tó mú kí ìgbéyàwó rẹ̀ túká. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ìpàdé tí ààrẹ Bọ́lá Tinubu tó ṣe pẹ̀lú àwọn aṣòfin tó tó 40 níye ìyún ní ilé ìgbẹ́ ààrẹ tó wà ní ìlú Àbújá, ààrẹ Tinubu ó ní ó ti fòǹtẹ̀ lù báyìí pé kí Mudashiru Ọbaṣá kó tẹ̀síwájú àti jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin. Àwọn lẹ́yìn tí wọ́n wà níbi ìpàdé ìdákọ́ńkọ́ wọn ó ní ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún olóyè Bísí Àkàndé, gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn olóyè Gbẹ́ngà Daniel àti àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá nínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣebí lẹ́yìn ìgbà tí àwọn aṣòfin tí wọ́n parí títí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Miranda ó ní wọ́n tẹ́ pẹpẹ bí Ọbaṣá náà bí ó ti kọ ìwé fipò sílẹ̀ ìyún láti lè dẹ́kun jíjẹ abẹnugan ilé léyìí tí ó sì tún fa rògbòdìyàn ní inú ilé ìgbìmọ̀ aṣòfin kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu padà bẹjú wo ọ̀rọ̀ wọn tó sì fi òǹtẹ̀ lù pé kí wọ́n jẹ́ kí Ọbaṣá kó tẹ̀síwájú àti máa jẹ́ abẹnugan tó sì ṣe bẹ́ẹ̀ pàṣẹ pé kí wọ́n yọ Àkàndé kúrò ní gbogbo tó bá ní ṣe pẹ̀lú ipò abẹnugan ní wàràǹṣeṣà. Ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu gbé yìí ló ti jẹ́ kí gbogbo rògbòdìyàn tó ń bá ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó fínra lọ sódò lọ mumi. Ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fi léde báyìí pé owó lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu tó ná sí iṣẹ́ ọ̀nà ojú ọ̀nà márosẹ̀ ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Calabar léyìí tó pè ní tírílíọ̀nù 45 àti ẹ̀sùn 6 òun ló jẹ́ bí ìgbà tí èèyàn bá kàn da owó sínú òkun àti bí ìgbà tí èèyàn bá ń tẹpẹlẹ mọ́ ìwà jẹgúdújẹrá. Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní ó ń gbójú agan sí ààrẹ Bọ́lá Tinubu bẹ́ẹ̀ níbi ó ṣe tún fi kún wípé ilé ìgbé igbákejì ààrẹ ìyẹn ti Kashim Shettima ó ní wọ́n tún ti ná owó tó tó bílíọ̀nù 21 náírà lé lórí léyìí tí ó yẹ kí ó jẹ́ owó tí wọ́n fi mọ̀ tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú tí wọ́n sì mọ̀ lò láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí ilé ayé gbé. Ẹ̀wẹ̀, agbẹnusọ fún ààrẹ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ní òun náà ti gbójú agan sí ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ níbi ó ti ṣàlàyé pé ṣe ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ń wá àwáwí tí ò tó nǹkan lójúnà àti lè wá ẹ̀sùn kà sí ààrẹ Tinubu lẹ́sẹ̀. Ó tẹ̀síwájú pé gbogbo àwọn ìgbésẹ̀ àti àwọn ibi tí ààrẹ Bọ́lá Tinubu tó ná owó lé lórí òun ló jẹ́ eléyìí tí ó hàn kedere sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ilé ìgbìmọ̀ aṣòfin léyìí tí ó jẹ́ kí àkóyawọ́ wà nínú ìṣètò ìjọba. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Patani tó wà ní ìpínlẹ̀ Delta ni wọ́n ti ń kọrọ ojú burúkú báyìí lẹ́yìn tó mú kí gbogbo wọn kí wọ́n lọ dojúkọ ọ̀nà tó lọ láti ìlà oòrùn wọ ìwọ̀ oòrùn ilẹ̀ yìí látàrí bí wọ́n ti ní àwọn darandaran ó ní wọ́n gé ọmọ ọdún 28 kan lọ́wọ́ láìṣẹ̀. Ìwé ìròyìn tó jáde fún tòní
ṣe lálàyé pé àwọn olùwọ́de ọ̀hún ó ní wọ́n fi ààyè gba kí ọkọ̀ kankan kó rìn lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de ọ̀hún. Ó túbọ̀ tẹ̀síwájú pé àwọn darandaran náà ó ní wọ́n ń ṣọṣẹ́ lóòrèkóòrè láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó wà ní abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ìjọba àpapọ̀ sì ń kọ fìlà mọ́wòbẹ̀ sí. Níbẹ̀ ni ọ̀kan nínú àwọn olùwọ́de náà tí ò forúkọ ara rẹ̀ léde fún àwọn oníròyìn ló ti wá rọ ìjọba àpapọ̀ káyọ̀dé gbé ìgbésẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé ọ̀rọ̀ náà yóò túbọ̀ mọ́ tàn kiri bí iná orí. Báyìí lágbo àwọn amúlùúdùn, gbajúmọ̀ kan ní orí òpó ayélujára tó tún jẹ́ ọ̀rẹ́ sí ìyàwó ìjọba Lande iyùn Marigold ló ti ń tẹ́ pẹpẹ báyìí níbi ó ti ń bẹ̀rẹ̀ fún ìdáríjì lọ́wọ́ ìjọba Lande. Kí n rán wa létí pé ìjọba Lande ló kọ́kọ́ wá sí orí òpó ayélujára níbi tí ó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ìyàwó rẹ̀ bó ti ń fi ọbẹ̀ ẹ̀yìn jẹ òun níṣu pẹ̀lú àwọn òṣèré tíátà ẹgbẹ́ rẹ̀ tó kù. Láìpẹ́ òun ni fọ́nrán kan ni ó ń ṣe bẹ́ẹ̀ tí ó tún gborí òpó ayélujára kan níbi tí ọ̀kan òjọ̀kan àṣírí tó ti bẹ̀rẹ̀ sí ní tú lórí bí Marigold náà bó ti lọ́wọ́ nínú ohun tó ṣokùnfà ìpínyà tó bá ìjọba Lande àti Dárasími ìyàwó rẹ̀. Marigold ó ní ó ṣe lálàyé pé òun lòun wọ́ Dárasími lọ sí ilé bàbá tí tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré tíátà níbi tí wọ́n ti wu ìwà kò tọ́. Ní báyìí ìjọba Lande ó ní ó ti fi ọ̀rọ̀ léde lórí òpó ayélujára báyìí pé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ àti ìgbéyàwó láàrin òun àti Dárasími òun ni igi ti gún báyìí ìjọba Lande ló ti kéde ìpínyà láàrin òun àti ìyàwó rẹ̀ Dárasími. tó a ò ní rí jù báyìí lọ fún tòní níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olómúròyìn òní wá sétí ìgbọ̀nyín títí ìgbà tí èmi àti yín tàtújọ́ mọ́ pàdé ire àtayọ̀ láti pàdé ó dìgbà.